Èèyàn lé èwo lẹ ṣe gist tẹ̀ní bí a ṣe gbọ́ wọ́n ní Giesi family wọ́n ní wọ́n fún àwọn olórí ní ọjọ́ 7 o láti kúrò ní inú palace nítorí wọ́n fẹ́ kí Queen Naomi padà wá sí inú palace. Ẹ̀yin náà mọ̀ wípé kó tó dé pé kábíyèsí wọ inú ilé àdúrà lọ ó ní wọ́n ti ń sọ fún àwọn olórí pé wọ́n lè gbé inú palace o, kán kẹ́rù wọn o, kán kúrò ní inú palace o nítorí Queen Naomi fẹ́ padà wá sínú palace. Ṣùgbọ́n àwọn olórí yìí wọn ò ní nǹkan tí wọ́n lè ṣe nítorí àwọn Odùduwà council àwọn ni wọ́n fún àwọn Giesi family yìí ní authority ní àṣẹ láti lé wọn kúrò nínú palace nítorí pé wọ́n ní ibi tí ó bá wù ọkọ wọn ni ọkọ lè fẹ́ wọn sí nítorí ọkọ ni olórí aya. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ọ̀nkò Queen Naomi tí wọ́n dé láti Australia tí a pè ní pastor ní kábíyèsí ò ní àǹfààní láti lé àwọn olórí yìí kúrò. Ipe tí wọ́n bá lé wọn yìí ò ní kàn padà wá sí inú palace. Ipe torí kábíyèsí bó ṣe máa ń sọ pé àwọn fẹ́ lé wọn nìyẹn tí gbogbo wọn á tún padà wá. Ipe àwọn fẹ́ happiness Queen Naomi àwọn dẹ̀ fẹ́ kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀. Ipe kì í ṣe pé kí kábíyèsí wọ́n máa ṣe bó ṣe wù wọ́n pẹ̀lú wọn. Èyí tí ó ṣẹlẹ̀ yìí ó ya gbogbo wa lẹ́nu lórí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi nítorí Queen Naomi ní àwọn fẹ́ freedom àwọn ò ṣe mọ́ látìgbà tí àǹtí wáyé ti bímọ ní gbogbo àwọn kinní ló ti ń ṣẹlẹ̀. Wọ́n ní Queen Naomi wọ́n ní wọ́n padà dé láti Dubai. Wọ́n ní kábíyèsí dẹ̀ lọ sí Royal Mansion torí ìgbà tí kábíyèsí lọ sí Dubai wọn ò rí Queen Naomi. Wọ́n ní Queen Naomi ti lọ sí Dublin. Wọ́n ní èyí ló jẹ́ kí kábíyèsí padà lọ sí Nàìjíríà ṣùgbọ́n bí a ṣe gbọ́ wọ́n ní ìgbà tí kábíyèsí dé Nàìjíríà wọ́n ní inú Royal Manor ni wọ́n lọ lọ́ọ̀kára wọn mọ́ o. Wọ́n ní wọn ò jẹun. Wọ́n ní blood pressure wọn ń lọ sókè. In fact bí a ṣe gbọ́ gan wọ́n ní àwọn ọmọ wọn gan wọ́n wá yọjú sí wọn níbẹ̀. Lẹ́yìn yẹn la gbọ́ wípé ní ọdún ọlọ́jọ́ tó ń bọ̀ yìí kábíyèsí fẹ́ wọ inú ilé àdúrà lọ láti lọ gbàdúrà ọlọ́jọ́ 7 kó tó di pé ọjọ́ ọlọ́jọ́ yìí máa bẹ̀rẹ̀. Wọ́n ní àdúrà kábíyèsí ní pé ìgbà táwọn bá máa fi padà dé inú Queen Naomi àti rọ̀ ìpè gbogbo nǹkan tí pé Ọlọ́run á gbọ́ àdúrà àwọn àti Queen Naomi ò wípé gbogbo nǹkan bí ìjà tó wà láàrin wọn á dópin. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú kábíyèsí àti Queen Naomi. Wọ́n ní kábíyèsí ní àwọn ń retí láti padà wá pẹ̀lú ayọ̀ láti wá bá Queen Naomi o wípé gbogbo nǹkan tó dẹ̀ ń bí wọn nínú ìpátápátá ni Ọlọ́run á mú dẹ̀rọ̀. Wípé àwọn dẹ̀ ń gbé ìgbésẹ̀ láti dùn Queen Naomi nínú wípé Ọlọ́run á dẹ̀ fún àwọn ṣe. Naomi tí wọ́n dé láti Australia bí a ṣe gbọ́ wọ́n ní ó bí kábíyèsí nínú nítorí pé ọ̀nkù wọn yìí wọ́n support wọn. Wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ pé Queen Naomi àti àwọn family wọn lọ welcome wọn lẹ́kọ̀ọ́ wọ́n ní wọ́n invite ọ̀nkù wọn yìí pẹ̀lú àwọn elders pé kí wọ́n jókòó àwọn Giesi family. Wọ́n ní ọ̀nkù wọn yìí dẹ̀ sọ wípé kò jẹ́ dandan fún Queen Naomi láti padà sí inú palace wọn nítorí wípé wọn ní ẹ̀tọ́ láti lé àwọn olórí wọn fún Queen Naomi. So ẹ̀yin èèyàn lé wọn ní inú kábíyèsí ò dùn nígbà tí ọ̀nkù Queen Naomi sọ wípé Queen Naomi ò ní rí ìtọ́nà wọn bá lé gbogbo àwọn olórí wọn kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí yín káàbọ̀ sí orí Mashola Gist TV. Orúkọ mi ni Mashola. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. À ń ṣe advert
lọ́lọ́kun òjọ̀kan ẹ kàn sí wa ní Mashola Gist TV @gmail.com. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́. Bí a ṣe gbọ́ nìyẹn èèyàn lé tí wọ́n ní kábíyèsí ń gbàdúrà wípé ìgbà táwọn bá máa fi padà dé láti inú yàrá àdúrà yìí fún ọjọ́ 7 ọkàn Queen Naomi àti rọ̀ àwọn àti Queen Naomi á padà pẹ̀lú ìfẹ́ àwọn. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin ará lé. Mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Gbogbo ẹ̀yin subscribers a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin new subscribers ẹ ṣé. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ gbogbo yín o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. See you all. Mashola Gist TV. Love you all.